الحمد لله رب العالمين. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحابه وسلم تسليما أما بعد. adúpẹ́ fún ọlọ́run kí ọlọ́run kó bá wa ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀rẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn sàhábà ànábì àti gbogbo àwọn aráalé ànábì wa Muhammad àtẹnìkọ̀ọ̀kan wa náà ti di ọjọ́ ìgbéǹde alkiyama. Inshallah láàrin ìṣẹ́jú díẹ̀ nǹkan tí a kàn fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni nǹkan tí a pe àkọlé rẹ̀ ní tahari al-akhbari wal ma'lumat qabla adaihi aw qabla adaiha lil akharina daruratun ilmiya. Ẹ̀rí gbogbo àwọn ìròyìn tó bá ń kàn wá lára àti àwọn nǹkan tí ojú wa bá ń tó nínú àwọn mímọ̀ ká tó máa wá sọ fáwọn èèyàn ká tó máa gbé síta. Ó ṣe pàtàkì kí akọ́kọ́ máa jọ̀ wò náà ká wò pé ṣé kíní ṣé ó lálàáfíà àbí kò lálàáfíà, àbí ṣé gbogbo nǹkan téèyàn bá mọ̀, gbogbo ohun téèyàn bá gbọ́ àbí gbogbo ohun téèyàn bá kà sí ògbà náà lèèyàn máa ń sọ àbọ̀yẹ kéèyàn tiẹ̀ máa ṣẹ́nu kù díẹ̀. So kí ni Islam kọ́ wa lórí eléyìí? Ó ní nǹkan tá a kàn fẹ́ gbé yẹ̀wò láàrin àsìkò díẹ̀. Àwọn á rí i pé àsìkò tá a wà yìí nísìnyí àsìkò social media ni, so tó jẹ́ pé àwọn nǹkan téèyàn bá sọ ó tètè máa ń spread káàkiri gbogbo ayé, ó tètè gbọ́ káàkiri gbogbo ayé ni wọ́n tètè máa gbọ́n tá a bá sọ. So àwọn nǹkan tá a máa wá sọ yìí báwo ló ṣe yẹ ká máa ṣọ́ra fún irú nǹkan tó yẹ kéèyàn máa sọ. So ẹ̀kọ́ wo ni Islam kọ́ wa lórí ẹ̀, pàápàá jùlọ àwa tá a bá ń rin ìlànà ojú ọ̀nà ẹ̀kọ́ Islam yìí tá a fẹ́ máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́, tá a fẹ́ máa pè wọ́n sákèésí nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọn. So gbogbo nǹkan ló yẹ kéèyàn máa sọ ni àbí yẹ kéèyàn máa ṣẹ́nu kù. So eléyìí la fẹ́ gbé yẹ̀wò láàrin ìṣẹ́jú díẹ̀. A rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹlòmíín bẹ bóyá tó bá ti ka nǹkan tó wá rí i pé nǹkan yìí tó ń ka yìí ó jẹ́ nǹkan tuntun, bóyá nígbà míì tó wá ń rò pé bóyá àwọn akẹgbẹ́ òun yòókù bóyá àwọn lè má mọ nǹkan yẹn, bóyá òun nìkan lọ́lọ́run ní kóun tètè mọ̀rú nǹkan yẹn wá fẹ́ tètè gbé jáde pé kan lè mọ̀ pé bóyá òun náà òun máa ń wo tírà dáadáa, ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà míì. Ẹlòmíì dẹ̀ ní bóyá láti fi dìfíìtì àwọn tí wọ́n jọ ń fọ̀rọ̀ mọ́ra wọn lọ́wọ́, gbogbo tó bá ti rí yóò kàn máa sọ náà ni. So gbogbo eléyìí kí lẹ̀kọ́ tí Islam kọ́ wa. Tá bá lọ wò á rí i pé Imam Muslim rahimahullah ta'ala nínú Sahih Muslim nínú muqaddima Sahih Muslim ọmú hadith kan wá, hadith Abu Hurairah nígbà tí Ànábì sallallahu alayhi wa sallam sọ pé kafa bil mar'i kadhiban an yuhadditha bi kulli ma sami'a, kafa bil mar'i kadhiban an yuhadditha bi kulli ma sami'a. Hadith yìí bó ti jẹ́ pé àwọn afá yapa lẹ́nu rẹ̀ pé nípa hadith yìí pé ṣé hadith yìí wọ́n yapa lórí raf'uhu wa irsaluhu. Àwọn míì sọ pé hadith yìí marfu' ni pé marfu' ila nabi ìpánibì ló sọ, bọ́ àwọn míì sọ pé kò lálàáfíà ká ṣàfihàn sọ́dọ̀ Ànábì wa Muhammad. Bọ́ eléyìí gangan kọ́ ni kókó ala kulli hal, torí pé hadith yìí ó fẹsẹ̀ rìn látọ̀dọ̀ àwọn sàhábà lápèjúwe látọ̀dọ̀ Umar bin Khattab wa Abdullah ibn Mas'ud. So wọ́n sọ ọ̀rọ̀ yìí ó fẹsẹ̀ rìn látọ̀dọ̀ wọn. Nítorí pé Imam Muslim muqaddima Imam Muslim kò ń ṣe ṣáàrùtù, kò sí lórí ṣáàrùtù Sahih Muslim gẹ́gẹ́ lórí àwọn hadith tó wà ní Sahih Muslim gẹ́gẹ́. Àwọn hadith tó wà nínú muqaddima daraja wọn lè má tó nínú síhà, ó lè má tó àwọn tó wà nínú Sahih Muslim gẹ́gẹ́. So hadith yìí tí Ànábì ń sọ ń bẹ̀ òun náà ni pé ó tó fọ́ọ̀mù èèyàn ká máa fi máa pèèyàn ní, ká máa fi rọ́ irọ́, ká máa fi ṣàfitì rẹ̀ sọ́dọ̀ ọmọ ènìyàn, ká máa pèèyàn ní òpùrọ́. Kó jẹ́ pé yuhaddisa bi kulli ma sami'a, gbogbo tó ń bá ti gbọ́ ní máa ń sọ. Ẹ wá wo ọ̀rọ̀ yìí gbogbo tó bá ti gbọ́ ní máa ń sọ. Ẹ̀rí ó tó ká máa fi pèèyàn ní irọ́. Nínú rìwáyà mi tí àfáà Abu Dawud gbà wá òun ni kafa bil mar'i ithma. Ẹ̀rí ó tó ní ẹ̀ṣẹ̀ fọ́mọ ènìyàn, ẹ̀rí ó tó ní nǹkan tí ó máa kó ọmọ ènìyàn gba ẹ̀ṣẹ̀, tí ó máa kó ṣẹ̀ lọ́wọ́ ọba. Kó jẹ́ pé gbogbo tó ń bá gbọ́ òun ni ó máa sọ, gbogbo tó bá ti gbọ́ báyìí ni ó máa sọ. Alápèjọ bẹ́ẹ̀ náà ni kíní náà ó lọ fún pé gbogbo tó bá ti kà ni ó máa sọ fáwọn èèyàn, àbí gbogbo tó bá ti gbọ́, gbogbo tó bá ti rí ni ó máa sọ fáwọn èèyàn. Ṣàwá bóyá tó gbọ́ yìí bóyá òdodo ni àbí kí èso òdodo, ìyẹn gan kọ́ ló tiẹ̀ kan wájú. Sódodo ni tó gbọ́ yìí àbí èso òdodo ni. Bọ̀ kó wá tẹ̀ jẹ́ pé gbogbo tí yẹn bá wá gbọ́ náà kódà kó tó òótọ́ ní gbogbo tẹ́ gbọ́ yìí náà àbí gbogbo tẹ́ kà yìí náà àbí gbogbo tẹ́ mọ̀ yìí náà ká ní gbogbo ẹ̀ náà lẹ́ máa wá sọ.
anabi kafa bil mar'i kadhiba ó tó fún ọmọ ènìyàn ká fi pè lókùrọ́ àbí kafa bil mar'i ithma ó tó lẹ́ṣẹ̀ fún ọmọ ènìyàn nítorí pé ẹni tó bá jẹ́ pé gbogbo ohun tó ń bá ti rí ni máa ń sọ, gbogbo ohun tó bá ti gbọ́ ni máa ń sọ, gbogbo ohun tó bá ti kà ni máa ń sọ. Àkọ́kọ́ ohun tó lè máa mú gbẹ̀sẹ̀ àbí tó mú kó sínú irọ́ ni pé ó súnmọ́ kó ṣe mistake pé àbí tó ti máa sọ nǹkan yẹn kó sọ nǹkan yẹn lọ́nà tí ń ṣe pé bó ṣe gbà gbọ́ àbí bó ṣe gbà ká àbí bó ṣe gbà rí nǹkan yẹn nìyẹn ó ṣeé ṣe kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. So ohun tó fi lè jẹ́ pé tọ́mọ yẹn fi lè jẹ́ òpùrọ́ nìyẹn nígbà tó pé gbogbo ohun tó bá ti gbọ́ ni máa ń sọ. Àbí ńgbà míì náà ó ṣeé ṣe kó jẹ́ pé gbogbo ohun tó gbọ́ yìí àbí gbogbo ohun tó ka àbí gbogbo ohun tó rí bóyá gbogbo ẹ̀ kó lọ́ lálàáfíà bóyá àmì bẹ́ẹ̀ tó jẹ́ pé irọ́ ni kò lálàáfíà ó yẹ kó kọ́kọ́ ṣèwádìí náà ṣé pé kí ní lálàáfíà àbí kò lálàáfíà kó tó sọ bọ̀ àìṣe yẹn ó máa jẹ́ kó sínú ẹ̀ṣẹ̀ àbí ká pè ní òpùrọ́. Ntànàbí sallallahu alayhi wa sallam ntànàbí sọ fún wa ẹ̀kọ́ tànàbí kọ́ wa ni àbí ká sọ pé lára àwọn àṣàrò tá a rí gbà látọ̀dọ̀ àwọn kálára àwọn sọ̀hábà ni eléyìí. Àṣọ eléyìí fi ń kọ́ ẹ̀kọ́ tá a máa rí kọ́ níbi ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ ni pé ẹni tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ mímọ̀ lọ́kọ̀ jùlọ mímọ̀ Islam àbí ẹni tó ń pèpè sínú sójú ọ̀nà Islam kíyàn tó máa sọ̀rọ̀ ó gbọ́dọ̀ máa wo òye sáwọn kankan ibi ǹjẹ́ ọ̀rọ̀ yìí sọ wà mọ̀nàṣì sọ wà appropriate fún àsìkò tó fẹ́ sọ yẹn àbí àwọn tó fẹ́ sọ̀rọ̀ fún yẹn sọ̀rọ̀ yẹn sọ bá wọn mu sọ yẹ kóun sọ̀rọ̀ yẹn fúnra wọn yẹn ó lè jẹ́ kó dodo ni tó fẹ́ sọ yìí lóòótọ́ àmọ́ yóò wá wo hal yóò wo condition àbí situation àwọn tó ń fẹ́ bá sọ̀rọ̀ yẹn àtàsìkò tó ń fẹ́ sọ yẹn so àsìkò yìí ló yẹ kéèyàn kóun sọ̀rọ̀ nǹkan yìí àbí kò yẹ kóun sọ lásìkò yẹn so gbogbo àwọn kẹtẹ yóò máa wò náà nìyẹn tí òfin jẹ́ pé gbogbo nǹkan yóò kàn máa sọ ni tí àwọn fẹ́ kí nǹkan yẹn ṣàǹfààní tí yẹn ló dẹ̀ fẹ́ kó sínú ẹ̀ṣẹ̀. Òun ló fà á àwọn àṣàrò míì náà wá látọ̀dọ̀ àwọn sálàf àwọn aṣíwájú wa tí ń túmọ̀ nǹkan tó jọba yìí. Àkàtọ lọ síbẹ̀ yẹn a rí i pé hadith kan náà ń bẹ tí anabi Muhammad sallallahu alayhi wa sallam hadith Imam Bukhari ló gba hadith sahih Imam Bukhari ló gba hadith yẹn wá. Anabi sọ bẹ́ẹ̀ pé Ọlọ́run ọba o inna Allaha harrama alaykum uquqal ummahat wa man'an wa hati wa wa'dal banat wa kariha lakum qila wa qala wa kathrata as-su'al wa ida'atal mal. Nínú hadith yìí níta fẹ́ ló ń bẹ̀ ni pé Ànábì sọ pé Ọlọ́run bá kọ̀ fún wa qila wa qala wọ́n ní wọ́n pé kó yẹ pé níta gbogbo tó bá ti sọ báyìí gbogbo tó bá ti gbọ́nà ní òun náà máa wá gbé káàkiri yóò máa transfer nǹkan yẹn káàkiri sódà àwọn èèyàn pé àkíní lágbára sọ báyìí eléyìí sọ báyìí eléyìí sọ báyìí eléyìí sọ báyìí tó gbélé náà ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa pé èèyàn máa ń sẹ́nu kù ni ẹni tó bá jẹ́ ọmọ kéwà àbí ẹni tó jẹ́ àfa ó gbọ́dọ̀ ní ikùn tí ó máa gbé ọ̀rọ̀ sí sẹ́ni kí gbogbo ọ̀rọ̀ náà ni èèyàn máa ń sọ jáde so yóò kọ́kọ́ wo situation yóò wá àwùjọ náà pé sọ̀rọ̀ yìí sọ yóò ba nǹkan jẹ́ ni àbí yóò tún nǹkan ṣe pàápàá jùlọ tó wá jẹ́ pọ̀rọ̀ yìí ga kò ń ṣe tí pọ̀pọ̀lọpọ̀ tálómi máa ń sọ kó ṣe kankan tó jẹ́ nǹkan kan tó ṣe pàtàkì fáwọn èèyàn nínú ẹ̀sìn wọn tó jẹ́ pé o gbọ́dọ̀ sọ pé o fẹ́ kọ́ wọn lẹ́sìn yìí kì í ṣe pé o fẹ́ kọ́ wọn bó ṣe ń kírun kì í ṣe pé o fẹ́ kọ́ wọn bí yẹn ṣe ń gba Ọlọ́run ọba gbọ́ ìmáànì kì í ṣe pé o fẹ́ kọ́ wọn bó ṣe ń gbààwẹ̀ bọ́ àwọn ọ̀rọ̀ mi wà tí wọ́n pé kò nídìí kéèyàn sọ so ẹ̀kọ́ tí àṣàrò yìí àbí àwọn àdìsí ẹ̀kọ́ tó ń kọ́ wa nìyẹn. Nínú àwọn àṣàrò tá a rí gbà látọ̀dọ̀ àwọn aṣíwájú wa nínú ẹ̀sìn wọ́n ní àfọwọ́ Imam Malik ó sọ báyìí a rí ọ̀rọ̀ yìí náà nínú Muqaddima Sahih Muslim. Imam Malik sọ pé i'lam annahu laysa yaslamu rajulun haddatha bikulli ma sami'a wala yakunu imaman abada wa huwa yuhaddithu bikulli ma sami'a. Imam Malik ní pé ẹni tó bá jọ pé gbogbo tó ń bá ti gbọ́ ní máa ń sọ bóyá hadith ni bóyá nǹkan gbogbo tó bá ti gbọ́ ní máa ń sọ àfáàní Imam Malik ní ẹni yẹn kò lè bọ́kù nínú wàhálà yìí kọ́dà wàhálà kìámà gẹ̀ ó súnmọ́ kó má bọ́kù ń bẹ̀ bẹ́ẹ̀ ni rẹ̀ yóò délé wá di imam kò lè di aṣíwájú nínú ẹ̀sìn tó yẹ pé àmọ́ wá kọ́sì rẹ̀ tó yẹ pé gbogbo tó bá gbọ́ ní máa ń sọ kò lè fi nǹkan kan pamọ́ sínú rẹ̀ Imam Malik ní rẹ̀ yìí kò lè di ẹni tí ó wá jẹ́ aṣíwájú nínú ẹ̀sìn táwọn wá kọ́sì torí pé àṣìṣe rẹ̀ ó pọ̀ bọ́rọ̀ yẹn bá ti pọ̀ jù náà àṣìṣe rẹ̀ ó pọ̀ náà ni bẹ́ẹ̀ náà ni afáwa Abdurrahman ibn Mahdi afáwa sọ báyìí fún wa pé la yakunu rajulu imaman yuktada bihi hatta yumsika an ba'di ma sami'a. Àwọn ní èèyàn ò lè jẹ́ imam kò lè já síwájú tí gbogbo yóò máa wá kọ́ sí nínú ẹ̀sìn títí tí ó fi jẹ́ pé yóò lè máa àwọn akẹ́kọ̀ọ́ nú àwọn tó bá gbọ́ yóò lè máa gbé sínú kò ní máa sọ jáde yóò lè máa gbọ́rọ̀ sínú èrè ẹni tí ìbálẹ̀ máa gbọ́rọ̀ sínú yẹ kò lè di imam kò lè di aṣíwájú tí gbogbo yóò máa wá kọ́ sí nínú ẹ̀sìn. Bẹ́ẹ̀ náà ni
afáwa Abdullahi ibn Mas'ud ó sọ pé ma anta bi muhaddisi qawman hadithan la tablughu uquluhum illa kana li ba'dihim fitna. Ẹni máa báwọn èèyàn sọ̀rọ̀ ó sì sọ kó pọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ọ̀rọ̀ tó lálàáfíà ni kọ́ra ó lè jẹ́ hadith lẹ́ ń ka fún wọn ó lè jẹ́ nǹkan mìíràn lẹ́ ń ka fún wọn tó wá jẹ́ pọ̀rọ̀ yìí làákàyè wọn ò gbé àfi kíkiní yẹ kó dẹ́wọ̀n alálẹ̀ fáwọn èèyàn lápẹjọ eléyìí mímọ kọ́ ẹlẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń ṣe dáwà wípé ẹ kọ́kọ́ máa wò ó pé kí ni àwọn àwòlàwìyá kí ló yẹ ká tẹ̀síwájú kí ló yẹ ká fi sẹ́yìn kí ni ọ̀rọ̀ tá lápẹjọ àwọn èèyàn tẹ́ ń bá sọ̀rọ̀ ẹ wo lẹ́vù wọn nínú àgbọ́yé so ẹ wò pé kí ló fìtì lẹ́vù wọn yẹn kí ló yẹ kẹ́ kọ́ wọn níbo ló yẹ kẹ́ ti bẹ̀rẹ̀ kí ló yẹ kẹ́ kọ́kọ́ kọ́ wọn kí ni ò yẹ kẹ́ sọ ẹlòmíì tí ó pé àgbọ́yé rẹ kéré kò tó ní bí ọ̀rọ̀ ẹ̀sìn ṣe yé ma tẹ́ ẹ bá ń sọ àwọn nǹkan míì fún ẹ dá wàhálà lẹ̀ fún débi pé gan ẹ̀yin gan ẹlẹ́wọ̀n lè dáhùn tí ó fi máa wá ṣe ṣáàkù tí wọ́n pé ṣáàkù dáhùn tó wà bọ́ sínú ọkàn rẹ̀ pé àbí ṣé kí ni lè ṣẹlẹ̀ àbí kò lè ṣẹlẹ̀ òun ló fà tó fi jẹ́ pé àwọn sálàfù wọn kì í sábà wọnú àwọn sífàtù láì lọ títí wọn kì í lọ kó pé yẹn ní ajẹmọ odò tí wọn sọ gbogbo gbà torí kó wọn bá dá wà lálẹ́ fáwọn yẹn káwọn yẹn bá wọn sì wọn gbọ́ àbí kó wọn bá jù lákàyè wọn lọ. òun ló fà á tó fi jẹ́ pé nínú nǹkan táwọn afá máa ń sọ òun náà ni pé wọ́n ní ar-rabbani alladhi yurabbi an-nasa bi sigari al-ilmi qabla kibarihi yani ar-rabbani ẹni tá a lè pè ní alimu ar-rabbani ẹni tó jẹ́ onímọ̀ tọ́lọ́run wá sàmànà rẹ̀ pẹ̀lú ìmọ̀ rẹ̀ tó jẹ́ tímọ̀ rẹ̀ dá tó jẹ́ onímọ̀ tó dá náà ni alladhi yurabbi an-nasa bi sigari al-ulumi qabla kibariha òun náà tó fi máa kọ́kọ́ àwọn èèyàn tó ń bá fẹ́ máa nọ́ọ̀tsọ̀ tó fẹ́ máa kọ́lẹ̀kọ̀ọ́ yóò wá bẹ̀rẹ̀ láti ibi sigari al-ulumi ìmọ̀ kéékèèké kó tó wá máa gbé wọn lọ síbi ìmọ̀ ní ńlá ẹ̀kọ́ tí Islam kọ́ wa nìyẹn so gbogbo eléyìí náà ó ń túmọ̀ pé gbogbo tí yẹn bá gbọ́ gbogbo tí yẹn bá mọ̀ gbogbo tí yẹn bá kà kọ́lé yẹn fi máa ń sọ síta èyí ó wo situation ẹ̀ẹ́dẹ̀ wo pé èwo ló wà múnásíbù èwo ló bá àwùjọ yẹn mu èwo ló yẹ ká sọ èwo ni ò yẹ kí ẹ sọ eléyìí ní títí àwọn tó bá jẹ́ bí àfáàní àbáwọn tó ń gáyé àwọn èèyàn tó ń ṣèwádìí fáwọn èèyàn àmọ́ àwọn tó wá jẹ́ general mùsùlùmí náà so èèyàn gbọ́dọ̀ máa kí ṣe gbogbo tí yẹn bá gbọ́ lè yẹn máa ń sọ ìyẹn máa ń sẹ́nu kù ni àdé èèyàn máa ń rí pé nǹkan yìí ó jòdòdó kéèyàn tó sọ ifo kọjá pé òdodo náà gbogbo tí yẹn fẹ́ sọ yìí náà àti gbogbo tí yẹn gbọ́ náà gbogbo kí yẹn ló lálàáfíà gbogbo nǹkan náà kọ́lé yẹn máa ń sọ yẹn máa ń sẹ́nu kù òun náà Ànábì fi ń sọ fún wa pé nínú hadith táwọn ashabu sunan gbà wá hadith hasan Ànábì ni min husni islamil mar'i tarkuhu ma la ya'ni ẹ̀rí nínú nǹkan tí ó jẹ́ kí islam ọmọ èèyàn dáa kó pé táfi mọ̀ pé eléyìí máa rí islam rẹ̀ sí dáadáa nínú rẹ̀ ni pé tarkuhu ma la ya'ni ní tí ò bá ti kàn kó filẹ̀ ọ̀rọ̀ tí ó kàn yàn kò nídìí kẹ́ ẹ dá sí kì í ṣe kò ń sọ̀rọ̀ yẹn nìkan pé gbogbo nǹkan náà lèyìn wà sọ sí gbogbo nǹkan náà lèyìn wà sọ̀rọ̀ sí ní tí ò bá ti kàn yẹn tarkuhu ma la ya'ni kó fi nǹkan yẹn lẹ̀ òun ni tábà lọ wò ó nínú suratu Nur gbà tí àdìsù ifki gbà tán parọ́ mọ́ Sayyida Aisha táwọn èèyàn ń gbọ́rọ̀ yẹn kí ẹ rí i pé ọlọ́run wá ń sọ ọlọ́run dá wa lẹ́kọ̀ọ́ pé ọlọ́run ní walawla idh sami'tumuhu qultum ma yakunu lana an natakallama bihadha subhanaka hadha buhtanun azim ká ní pé ńgbà tẹ gbọ́rọ̀ yẹn ẹ wá sọ pé kò yẹ káwa máa sọ̀rọ̀ eléyìí a gbọ́ lóòótọ́ wọ́n dẹ̀ sọ pé ṣe dáṣẹ́ àṣẹ nǹkan báyìí bọ́ káwọn náà tó máa wá gbé nǹkan yẹn káàkiri pé àhògbọ́n tán ní tántán ló ṣẹlẹ̀ ní àhògbọ́n tán ní lágbára ṣe ní pápá tó wá tẹ̀jẹ́ pé tí ò dání nípa ọmọ ya mùsùlùmí káwọn náà máa gbé àhògbọ́n tán ló ṣẹlẹ̀ ní ògbọ́n tán ní kíní kan ṣe ní ọlọ́ni ká ní pé ńgbà tẹ gbọ́rọ̀ yẹn wá sọ pé subhanaka hadha buhtanun azim yani ma yakun lana an natakallama bihadha kò yẹ káwọn máa sọ̀rọ̀ eléyìí so eléyìí náà ń jẹ́kọ̀ọ́ fún gbogbo mùsùlùmí náà pé gbogbo nǹkan téèyàn bá gbọ́ àbí téèyàn bá mọ̀ kó lè yẹn máa ń sọ àmọ́ èèyàn máa ń wò pé èwo ni ó ṣàǹfààní so èyí tó bá ṣàǹfààní yẹ òun ni èyí ó máa sọ èyí tó bá ní ṣàǹfààní yẹ so èyí ó jìnà sí so bó ṣe yẹ kí afáàrí ni àti ọmọ kéwù àti gbogbo mùsùlùmí ní àpapọ̀ tí a bá rí pé tá a bá lo ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtọ̀rọ̀ àwọn aṣíwájú wa nínú ẹ̀sìn yìí náà a rí pé wàhálà tó ń ṣe láwùjọ wa máa kéré gbọ́ yìí sọ yìí eléyìí ṣe eléyìí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àwọn ìròyìn tó gbára lé tó fi sọ àwọn èèyàn dọ̀tá àbí tó fi ń bá wọn jà àbí tó fi ń yọ wọn kó inú ẹ̀sìn gbogbo ìròyìn yìí kò sí kankan tó sojú rẹ̀